Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ni ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa wo orí àgbàgbé YouTube wa. Ẹ má gbàgbé láti bá wa tẹ subscription button kẹ́dẹ̀ tẹ notification bell so that gbogbo ìgbà tá bá ti ń mú àwọn review àbí sinimá bí eléyìí wá ẹ máa láǹfààní láti wò ó. Sinimá wo la mú wá fún wa ní ọjọ́ tòní? Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àwa láti wo sinimá tí Òkìkí TV tí ó gbé kalẹ̀ ní orí YouTube wọn, èyí tí a mọ̀ sí Ẹ̀tàn, tá a ti wo apá kìíní tí a ti wo apá kejì. Apá kẹta ni à ń retí lọ́wọ́. Ǹjẹ́ kí apá kẹta tó dé, tẹ́ ẹ bá ti wo apá kìíní àti apá kejì, ẹ sáré lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Òkìkí TV, ẹ tẹ̀ Ẹ̀tàn 1, agbétù náà sí abẹ́. Ẹ wò kíní, ẹ wò kejì, ẹ wá padà wá síbí, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Ǹjẹ́ bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí, ẹ̀tàn ta náà ń tàn, ta ló ń tàn ni? Bẹ́ẹ̀ ni o, ta náà ń tàn gangan, ta ló ń tàn ni nínú sinimá yìí? A wá rí bí apá kìíní ṣe lọ, rí bí apá kejì ṣe lọ. Apá kẹta báwo ló ṣe fẹ́ jẹ́? Arábìnrin yìí tó jẹ́ ìyàwó àkọ́kọ́, ṣé kó tiẹ̀ kúkú fi arákùnrin yìí lẹ̀ ní, kó má tiẹ̀ ní wàhálà nínú? Torí díẹ̀ ló kù kó pààyàn. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo ẹni tó bá pààyàn nílẹ̀ wa, ẹ̀wọ̀n àwọn tiẹ̀ pa òun náà ni, kò sọ̀rọ̀ ẹ̀wọ̀n ńbẹ̀. Ṣé kó kúkú ra arákùnrin yìí lẹ̀ ní, kó gbà fọlọ́run jẹ́jẹ́, àbí kó sì máa forí tì lọ bó ṣe ń forí tì lọ náà ni? Torí tá a bá wò ó sàkún sinimá yìí, èmi rí níwúrí wípé kì í ṣe wípé Mide Martins ń lo oògùn fún ọkọ wọn, kì í ṣe oògùn. Ó dàbí pé ìfẹ́ ti inú atara ẹ̀ gangan ló ń gbìyànjú láti ṣe. Ìfẹ́ tó dẹ̀ ń ṣe yìí ó ń kó bá arábìnrin yìí. Ẹ wá jẹ́ ká wo ìdílé kejì tí ìyàwó yapa mí òkú sórí bẹ̀bẹ̀ sọ́kọ. Ọkọ ti yarí o, ọkọ dẹrù ẹ̀ síta. Ṣé gbèsè tí bàbá yìí tiẹ̀ gbé ṣé ó nọ́mà àbí ò nọ́mà? Àbí kí bàbá gangan kó tiẹ̀ tún fọwọ́ wọ́nú bóyá arábìnrin ò change ni? Ṣùgbọ́n tá a bá wo ìwà arábìnrin yìí, á rí pé kò ready láti change. Ó ṣetán láti bá arákùnrin yìí dé last level. Ọlọ́run má jẹ́ ká ṣi àyà gbé, Ọlọ́run má dẹ̀ jẹ́ ká ṣi kíni, ká ṣi ọkọ fẹ́. Arákùnrin tó wá torí wípé àwọn olè nípa àṣìṣe tó ń gangan ṣe, àwọn olè bá ìyàwó ńlá lájọṣepọ̀, ó doyún. Tó jẹ́ wípé àwọn méjèèjì àtolè àtòun náà sì bá lájọṣepọ̀ lọ́jọ́ kan náà, tó fi wá já sí pé tiẹ̀ gangan ló doyún lára ìyàwó nípa pé wọ́n ṣe àyẹ̀wò tí DNA dẹ̀ sọ. Ṣùgbọ́n tí bàbá yìí ṣe kíni tó kọ̀ jálẹ̀ o. Ẹ wo, ẹ jẹ́ ká máa wo bó ṣe fẹ́ jẹ́ lápá kejì, apá kẹta sinimá yìí bó ṣe máa rí ńbẹ̀. Ẹ má gbàgbé, orí Òkìkí TV lẹ ti máa wò. Ẹ̀tàn 1 and 2 ni, 3 là ń retí lọ́wọ́. Ẹ má gbàgbé bá wa náà subscribe sórí àgbàgbé wa sódà gbogbo ìgbà tá bá ti mú àwọn review bí eléyìí wá, ẹ máa láǹfààní láti jẹ ìgbáládùn àwọn review wa. A máa láǹfààní láti jọ sọ̀rọ̀. Ilé ayé bó ṣe rí nìyẹn o. Ọjà nígbéyàwó jẹ́, òkùnkùn bírímù ni. Ìwọ tó bá lọ sínú ọjà, ìwọ ló mọ̀ tó fẹ́ rà. Bóyá tòmátò tó dára ló fẹ́ rà, àbí ẹ̀ṣà ló fẹ́ rà, àbí ó kàn máa wà látàárọ̀ dalẹ́ nínú ọjà, ó máa yípo láì mọ̀ pàtó ohun tó fẹ́ wá ṣe nínú ọjà gan.